Africa Content TV. Ìjẹjọ́ táyé lórúkọ yẹn sì tó jẹ tó lé. Ọmọ mi wálé láti Canada. Ìyẹn àbúrò ọ̀nà rẹ̀ mú Yéésù. Tó jẹ́ kẹta lẹ́yìn àìsà tó pẹ́ nílùú London. Jùmọ̀kẹ́ nílùú Canada. Jùmọ̀kẹ́ máa wálé. Ó ní bàbá tá a bá ń kà á débi sí ó ní mo ti pé 24 years. Ó ní mo ti pé 24 àjọ kẹ́rọ yìí mo tù ní ọmọ gbogbo wa. Ó ní kọ́rẹ́nsì mo fẹ́ rí ilé ọkọ̀ mẹ́rin. Ó ní mo wálé láti Canada wọ́n ní ju 10 days tí máa padà mo máa padà sátidé tó ń pọ̀ lọ́dọ̀ yìí lọ́túnà. Ó ní bàbá èmi àtọkọ mi lájọ wálé àdàbẹ̀ yọjú sílé bàbá oníyẹsù mú ká àmọ̀ ìyá mọ́ bàbá ìdánwò ni wọ́n mú ó lọ́jọ́ tọ́sẹ̀. Mo ní wọn ní pẹ́pẹ́ táwọn bá ti ṣe láago mẹ́wàá láago mẹ́rin o bàbá oníyẹsù mú mo máa lọ ó lẹ́sí tẹ́mi lọ́rùn Kọ́rẹ́nsì Adébísí gbogbo yín náà lẹ́ẹ̀ṣẹ̀ dáadáa. Mo wá ṣiṣẹ́ yìí mo fi lọ́mọ tó dáná rẹ́bù ló lọ́mọ ní London tó kàwé tó gboyè rẹpẹtẹ àti lọ́mọ ní Canada àgùndébí Kọ́rẹ́nsì ká dúpẹ́ ẹ bá fowó dẹ́mọ̀ tọmọ kàwé tó gboyè rẹpẹtẹ o bàbá oníyẹsù mú káàkiri dáadáa ní ìjọ àfowóra káfowóra pẹ́ńsì káfowóra àpárò owó kékeré òde tọmọ ń sìn bẹ́ẹ̀ bá fọmọ ní 1000 lójúmọ́ tó bá jẹ́ ọmọbìnrin bẹ́ẹ̀ bá fi kún wà láyé ìyá àdàṣe o. Ẹgbẹ́ 3000 yẹn dé lóṣù kan o bàbá oníyẹsù kú ẹ̀sùn yìí tó jẹ́ fún mi kẹ́ẹ̀ tó ra provision kẹ́ẹ̀ tó ra sọ kẹ́ẹ̀ bàbá tó ló dáṣẹ́ gbogbo ẹni tó ń tọ́ wọn bí n bá parọ́ ẹ tètè máa jà mí kí n máa ṣe kí n mọ̀ ó ṣe kì í ṣe agbára mi kì í ṣe títóbi mi máa gbọ́ mi ọjọ́ ká ìyá mi arérò ẹlọ́mọ ní ìlú òyìnbó ẹ̀mọ dẹ́nsán sí ìgbà secondary school ní college kọ́tọ̀ wá dé yunifásitì bẹ́ẹ̀ bá rọ́mọ ní ìlú èèmù ẹ̀ kí dáadáa. Àtú ẹlọ́mọ lamẹ́ríkà ẹ̀mọ bó ṣe máa rí o akọ̀débí Kọ́rẹ́nsì ẹ̀ṣẹ̀ rárá. Àwọn ọ̀rẹ́ mi àwọn náà lè gbóyè wọ́n dúró tì mí láti òwúrọ̀ yìí o. Mo dúpẹ́ ọpẹ́ ló tọ́ máa ń bá ajá àpẹẹrẹ. Àwọn gbọ́dọ̀ bínú sí ara lórí ọmọ bàbá oníyẹsù lùmí àti nìkan ṣoṣo. Àwọn ọmọ tẹ̀yìn náà aṣọ oríire. Látòrí Barrister rẹ̀ ọmọ akọ́nàkọ́ ìwé. Àwọn tábà bá dé fún bàbá oníyẹsù mú nǹkan ṣe ń bọ̀ láti kóòtù. Láago mẹ́wàá bó ṣe bí 10:30 láti dé èlé ẹ̀ṣẹ̀. Ìyẹn kọ́ làwọn ṣe ń bí ṣùgbọ́n mo gbọ́dọ̀ kí wọn kí tó máa ka àwọn màmá tó ń bẹ ní ìdòwò. Sáyé ọmọ gbórí ẹ ṣe
àbúrò ọ̀nàrẹ́bù tó ń tẹ́ ní rap gbogbo yẹn ṣe máa bọ ní oṣù wù kí yẹn ṣe àti kọ́yìn jáde lọ pẹ́lẹ́lẹ́ àná ni mo pè é àná ni mo pè táyì rẹ̀ á ní kí mo ṣàrùn mo tún pè é gẹ́gẹ́ Adémọ́lá délé gbogbo yẹn ṣe kúnlẹ̀ ọmọ náírà àfọ̀dì ẹkú àdúró tiwa nǹkan tá a máa máa ra wa ṣe mo ti fàyà fọ́mọ mo tún fọmọ fọ́mọ mo bá yàrá àbára kọ́rẹ́nsì tún lórúkọ bàbá gbà àkàmọ́ mi ọlọ́run ṣàdókù àdúrà lórí mi ọlọ́run kí ẹ̀kọ́ máa ṣe fún mi lẹ́sẹ̀ kó tó lè yọ abákígbàdà ń ṣe àkótán gbogbo yẹn kú àdúró tì mí ẹ̀ máa ṣe fún mi. Bàálẹ̀ Bíọ́lá ẹ̀kú ọdún ìwé tì bàbá lọ́jà mọ́ ọ̀hún rẹ̀. Aláàbì ní wí. Ṣùkọ́niwò Aláàbì àṣírí ni ẹ ṣe. Ọmọ aláàbò. Alákẹ́ ẹ̀rọ àdùkẹ́ wọn. Bọ́lá bá bá fọ ọ̀la rẹ̀. Ẹ̀gbọ́n mi lúkúlúkú. Lúkú mi àkọsí. Àtọ̀nà ní ẹlẹ́ta. Ìyá wa tó ń mọ̀nà kó ebé. Látàná wọn ti dé lónìí ẹ̀ṣu. Bẹ́ẹ̀ tí wàá tọrọ owó lánàá. Mo tẹ̀sán pé wàá gbowó lọ́tọ̀ lánàá. Orí ọmọ ẹ̀ ṣe. Abábíyí ìbáṣà. Bẹ́ẹ̀ bí mo ṣe bẹ́ẹ̀ tó gbọ́ mọ́ ṣe náwó lẹ́nìí àgbìgbà tó gbówó láwọ̀ mi lànà. Lọ́yà Bọ́rìṣàlẹ̀ gbogbo yẹn ṣe Abọ́rìṣàlẹ̀ láyà akẹ́kọ̀ọ́ wa o àkábùsí lè yòmí ẹ̀kọ́ mi bàbá kìsìlá mi à. Bàbá sọ ọ̀pọ̀ ni wọ́n ti ṣáàdìyà pẹ̀lú alọ́lá ẹ̀kú àdúró sí alọ́lá bàbá rọ̀ kíbá. Owó labí láti Ìlọrin ọ̀nà ìrìnkú owó labí bàbá ta òǹdè ọkọ̀ ọ̀rọ̀ wá ọ̀nà yàtúlá ojú òní tiẹ̀ ọ̀rẹ́ mi owó labí. Alájà wọn láti mọ èrè ẹ ṣe wọn láti mọ èjì rẹ nígbà ọ̀rẹ́ sí ẹ bá tọ́jú rẹ àtọ́yìn ìgbé pàdésà lọ́rẹ́ àtọ́yìn ìgbé. Aládùnmọ̀ yìí ọmọ bá ṣòwò gbogbo àṣìmọ̀ lọ́wọ́ àṣìmọ̀ sọ̀rọ̀ bọ́lá mi àná wa gbogbo. Bọ́dà jẹ́ àmì wọn aṣíwájú gbogbo agbẹ́ni òkú pápá bọ́lé kó bá ọ̀rọ̀ ẹ̀yìn ìgbéyàwó. Òjòlówó abọ̀gẹ̀ sáyé gbogbo yẹn ayé alájà kú àwọn ti dé látàná Àjàyí ọmọ bàbá eléko Àjàyí o èmi ni mo ṣẹ́wọ̀n lówó níjẹ́ta Àjàyí 200,000 ló ṣe yí owó tó yẹ kí n ṣe lọ́ọ̀yà mi lóde àwọn ló kọ́kọ́ wá bá mi ṣùgbọ́n lórí kọ́sọ́mà ni wá. Àtàkùn yìí tó ní ìdá pẹ̀lú kọ́mí àwọn bẹ̀rẹ̀ yá mi kú rẹ̀ mọ̀ àtàlùfáà àwọn bẹ̀rẹ̀ yá máa sùn màálù wo dídí ló fún mi mọ́ sùn ẹ̀yà ẹ̀ sóde ọmọ bá dé gẹ̀ẹ́sì alábìíní ní sáà ìlè òkúri ní àbúrò pèsè ní la máa fi dúpẹ́ agbọ́dọ̀ sọ̀rọ̀ ní ọgbẹ́ni ọ̀rọ̀ àbá
kí wọ́n á bí lónìí. Àdìsá mi ń kọ́ ìgbò ẹ̀rẹ̀. Owó eré yìí. Àdìsá ló kọ́ fún mi ẹlẹ́lẹ́. Olóògbé mi ló yàgò. Ó láwọn ọjà yìí. Ó ní mo gbọ́dọ̀ ṣe é fún wọn. Àdìsá mi mọ oṣù oṣù. Ṣùgbọ́n owó mi kú 50,000 lọ́wọ́ yìí. Nínú 200, 150 lé fún mi. Ṣé bọ́dọ̀sì mi nìyẹn? Wọ́n ní kí lọ́gbà lọ́wọ́ sáà yìí nìyí lọ́wọ́ gbórí. Ṣé bọ́dọ̀sì mi nìyẹn? Àìsàn orájì mi ní o látòrí 1 million, ó fi sí 900. Ó bá wù àbí àká, ó wù àbí alọ́lá tó bá gba play, ó bá gba ṣíà, ẹgbà 2 million. Inú wo ni náà ọ̀pá? Lójoojú lọ́fà ẹ̀gbọ́n òsì àtàyà ó gba 2 million, ó yọ 100,000. Àgbà òsì ní alọ́lá nínú 2 million, ó yọ 100,000. Èlò ló kù. Àká òsì ń bẹ̀. Àká òsì ń bẹ̀. Oúnjẹ jẹkújẹ tẹ́lẹ̀ kò jẹ́ mọ́. Ọmọ kò ní ọ̀ní bí wọ́n bí ilé mi náà. Alẹ́ mi àgbà. Àṣírí ó yẹ ká ti bẹ̀rẹ̀ ló ti bá. Ṣùgbọ́n candidate accord Adébáyọ̀ Adélabú Pẹ́kẹ́lé wọ́n wá bí. Mo lè ti ìgbọ̀dọ̀ gorí stéèjì nígbà yẹn torí mo lọ kọrin lẹ́kọ̀ọ́. Àwọn ọmọ Èkó wọ́n lọ sọ sílẹ̀ fún mi táyé. Ṣé mo gbọ́ pé àwọn lọ́dún APC? Àwọn ọmọ MC